a wà pẹ̀lú ọba wa ní Ìpòkíà ní ìpínlẹ̀ Ògùn, kábíyèsí ọba Olúṣọlá Ọláníyan Ìlúfẹ́milóyè onípòkíà àti Ìpòkíà. Kábíyèsí, ẹ kí àwọn ará ilé sà. Ẹ ṣé olóòtú, ó kí gbogbo ẹ̀yin ará ilé pé a kú àṣepọ̀ ọdún, ẹ̀mí wá ṣọ̀pọ̀ ọdún láyọ̀, a ní ṣe díẹ̀ sí wọ̀, inú wa dùn, ọkàn wa balẹ̀ o, ọdún ayọ̀ ní 2024 máa jẹ́ fún gbogbo wa, ó kí yín o. Kábíyèsí, ǹjẹ́ tí ẹ lè mọ̀ nípa ìṣẹ̀dálẹ̀ Ìpòkíà? Ibo ni ìlú ìtì orúkọ yẹn gangan? Ìpòkíà ìlú àtijọ́ ni, àti wà ó ti ṣe díẹ̀, dated back to there be 14th-15th century, ṣùgbọ́n ní ṣókí àwọn baba ńlá wa tí ó tẹ̀lú Ìpòkíà dó, wọ́n wá láti ìlú kan tí wọ́n ń pè ní Òpópèní, kò jìnnà sí Àjàṣẹ́ẹ̀pọ̀, ṣùgbọ́n bí ìtàn ṣe sọ, àwọn tí wọ́n tẹ̀bí dó ó ní ohun tó ṣẹlẹ̀ tí wọ́n fi kúrò níbẹ̀, bíbọ̀ tí wọ́n ń bọ̀ tó fi jẹ́ pé ibi ni wọ́n dúró sí, wọ́n yà lọ́nà káàkiri, bí wọ́n ṣe yà lọ́nà, a gbọ́ pé ìlú Èkó ni wọ́n kọ́kọ́ dé sí, ọba àkọ́kọ́ tí wọ́n jẹ níbẹ̀ Adélé ni wọ́n kó pẹ̀. Kò pẹ́ náà, lẹ́yìn ọdún díẹ̀ ìyà àìyedè ṣẹlẹ̀, wọ́n tún kúrò níbẹ̀, wọ́n tẹ̀síwájú. A gbọ́ nínú ìtàn pé nígbà tí wọ́n ń bọ̀, Ifá ni wọ́n fi ń ṣe atọ́nà, wọ́n dẹ̀ ń bọ̀ pẹ̀lú àwọn òrìṣà kan tí Ògún jẹ́ lára wọn, tó àwọn ìpínlẹ̀ Yorùbá lè ní òrìṣà ńlá ni òrìṣà Ògún jẹ́, àwọn òrìṣà míì kan. Nígbà tí wọ́n jẹ ọba àkọ́kọ́ yìí, tí ó dàbí pé èdè àìyedè dé, ní tó ti wà tipẹ́ ni, èmi ló máa jẹ́, ìwọ ló máa jẹ́, ìṣẹ̀lẹ̀ láàrin àwọn baba ńlá wa láyé ìgbà yẹn, wọ́n wá kúrò ń bẹ̀, àwọn kan dúró ń bẹ̀, wọ́n tún tẹ̀ sí àdúgbò kan bí tí wọ́n pè ní Túkúrù, ìjìnà sí Bàdágìrì, wọ́n tún jẹ ọba ń bẹ̀, jẹ ọba bíi méjì. Wọ́n mú iye sọ, lẹ́yìn tí ọba yẹn náà tún gbéṣẹ̀, ìjà ilẹ̀ tún dé, wọ́n dẹ̀ tún Ifá ń sọ fún wọn pé ibi tí ẹ̀ ń lọ tí ìdébẹ̀ o. Ní ṣókí, àwọn kan kú ń bẹ̀ náà, àwọn kan tún wá síbí, wọ́n wá sọdá wá síbi tí a mọ̀ ní Ìpòkíà lẹ́nu. Ibi tí mo ń lọ gan ni pé ẹ bá tẹ̀lé ọ̀rọ̀ mi, bí wọ́n ṣe ń bọ̀ ni aáwọ̀ ìṣẹ̀lẹ̀ láàrin wọn, táwọn kan ń dúró, tí àwọn kan ń bọ̀, tí àwọn kan fi débí, wọ́n fi wá tẹ̀bí tó jẹ́ àwọn tó jẹ́ gbòógì láàrin wọn. Ibi tí Ìpòkíà ti jẹyọ nìyẹn, ìtumọ̀ Ìpòkíà ni òpó kọ ará ẹ̀ sílẹ̀. Ẹ̀yàn pé mo sọ pé ọmọ òpó ni wọ́n, òpó obìnrin ni wọ́n ti kú, tí kò jìnnà púpọ̀ sí Àjàṣẹ́ẹ̀pọ̀, la fi máa ń ṣe ọdún òpó. So ìtumọ̀ Ìpòkíà ni òpó kọ ará ẹ̀ sílẹ̀, wọ́n kọ ara wọn sílẹ̀ gidigidi. Ẹ bá wo omi táwọn ìbò kọ síbi inú aká ẹ̀, Ìpòkíà máa kọ síbẹ̀, Ìpòkíà báwọn bàbá ṣe pè é lọ́jọ́ kọ́lẹ̀, ìtumọ̀ Ìpòkíà ni òpó kọ ará ẹ̀ sílẹ̀. Òpó kọ ará ẹ̀ sílẹ̀. Tá bá tún ní ká tún fojú wo àwọn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, gbogbo wọn ni wọ́n ní ibùdó àṣà tí ó dàbí tourist center táwọn èèyàn máa ń lọ káàkiri. Ǹjẹ́ a rí irú nǹkan bẹ́ẹ̀ ní ìlú Ìpòkíà tó jẹ́ àrítọ́kasí táwọn èèyàn lè máa fojú sùn? Ẹ ṣé, ó wà, à ń ṣiṣẹ́ lórí ẹ̀, ọwọ́ tiwa ló wà láti tà á jáde, ká jẹ́ kí àwọn èèyàn mọ̀, ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣe kàyéfì díẹ̀. Tí mo yẹ sọ pé bí kàyéfì ni pé ibi tí à ń sọ yẹn, ọba kan ló wọlẹ̀ síbẹ̀, ìyẹn náà jìnnà sí ibi tí a wà yìí, tí ó bá jẹ́ pé àyè wà ní ìbálẹ̀ ní ilé bẹ̀. Ọba yẹn jẹ́ alágbára, ó máa ń dá àwọn àrà kan gbà yí ẹ̀, tó bá fẹ́ dára yẹn, á bọ́ta, á da ohun fẹ́lẹ̀, á pò gbogbo ẹ̀wọ̀n, á wá látòkè,
ọba yẹn á dẹ̀ yẹ̀ wọ́n ẹ̀ mú á sì lọ sókè á lọ ṣe ń fẹ́ ṣe á dẹ̀ padà ojú wa bá ṣe gbọ́ yìí ó máa ń ṣe bẹ́ẹ̀ ó máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n oríṣiríṣi la gbọ́ pé bóyá ó dàgbà wọ́n fẹ́ kó kúrò lórí oyè kò ṣá bàbá bọ̀ bàbá ò lọ so àwọn àmọ́ bóyá wọ́n dàbí ọgbọ́n ni wọ́n wá ní ẹ̀yìn ìyàwó yìí náà lẹ ìkọ́nà àwọn ìyàwó ẹ̀ tó jẹ́ ìyàwó tí wọ́n ní gbà dáadáa ṣá àníyàn tí ìyẹn fẹ́ sọ pọ̀ mẹ́ ni ó mọ àṣírí yẹn ó wá yí àṣírí yẹn ṣùgbọ́n tí bàbá fẹ́ ṣe bó ṣe ń ṣe bí ọkọ tó débi tí ó ti máa ń pe agbára ẹ̀wọ̀n bá ń bọ̀ látòkè ó dáa nílò òdu ó tó pe lẹ́ẹ̀kìnrin ẹ̀kìnrin ìgbà tí ó ṣe wọlé yìí ó wá bínú lọ wọlé sí ẹni tí à ń sọ yìí ẹ bá débẹ̀ ẹ̀wọ̀n ajá ẹ̀ tí bàbá yẹn àtajá àtòun àti ọba àti gbọ́ tó wọlé síbẹ̀ nínú igbó tí bàbá yìí wà tẹ bá débẹ̀ téèyàn bá mú nǹkan méjì rẹ̀ èmi ń mọ̀nà jáde ó wà mysterious bẹ́ẹ̀ rọ̀ bí so bẹ́ẹ̀ ó nẹ́ṣin ẹṣin yẹn náà wà gbọ́ pé wọ́n jọ wọlé torí ẹ̀ lẹ́yìn ẹṣin kì í wọ ìpínpíà mú lára ìwọ̀n pẹ̀lú ìpínpíà yìí ẹni bẹ́ẹ̀ ṣe wọ èèwọ̀ ní bẹ́ẹ̀ bá ìwọ bí ojú ẹ̀ bá rí ìwọ yìí àwọn èèyàn tẹ̀sán pé kúndé má lọ ìpínpíà pẹ̀lú ẹṣin ní bàbá náà nẹ́ṣin náà so àwa náà ní irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n àti ìjẹ́ káwọn èèyàn mọ̀ nípa ẹ̀ ṣe lórí ẹ̀ láìpẹ́ láìpẹ́ at the tourist center. kábíyèsí aláyéwàsà àti ẹ̀ ń ṣàlàyé dípò kí a ṣe jẹyọ fún wa ẹ sọ nípa òrìṣà Ògún yàtọ̀ sí òrìṣà Ògún sà ní òrìṣà ọlọ́ tó ń bọ ní pàtó ní ìlú Ìpòkíà. ṣàpọ̀ rẹpẹtẹ Ṣàngó wà a máa ń ṣe ọdún egúngún a máa ń ṣe ọbalúwayé ọdún Orò wà àwọn kan wà tí tó ń unique wọ́n máa ń pè wọ́n ní ìdásẹ̀ wọ́n fẹ́ ra ìpè pé òkúrí wà nílẹ̀ Yorùbá ipa wà lára àwọn ṣàtúntẹ̀lẹ̀ ọba wa ọ̀pọ̀ ìṣe lára àwọn ìdásẹ̀ yẹn náà làwọn Olódùà wa ọ̀pọ̀ àwọn kan ló ṣe orúkọ pàtàkì àwọn yẹn kò sí àlọ́ ń jẹ́ tabalẹ̀ tó wá sọ́dọ̀ mi nígbà tí mo ń ṣe kò ìyá kan wà tó máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ nígbà tó wọ white àwọn ènìyàn so òṣàpọ̀ tá à ń ṣe ilẹ̀ Yorùbá tẹ̀bídó gbogbo tó ń ṣe lẹ̀ Yorùbá là ń ṣe. ẹ ṣé sà tá a bá ń sọ̀rọ̀ nípa first class ọba tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọba aládé tó lámìlaka ní ìpínlẹ̀ Ògùn ọ̀kan gbòógì ni Onípòkíà àti ìlú Ìpòkíà kábíyèsí ojú wo lẹ fi wo ètò ìṣèjọba àti ìfọbajẹ ní ìpínlẹ̀ Ògùn ṣé pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ yìí pàápàá nílẹ̀ Yorùbá ṣẹ́yìn ò fojú wò pé ìjọba ó ti nẹ́nu ju ọba gan lọ ṣé ó yẹ kí lè rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n Yorùbá ní amúkùn ẹ̀rọ ẹ̀wọ̀ òkè ilẹ̀ ń wò ẹ̀rù ìsàlẹ̀ ilẹ̀ ṣẹ ní látàrí àwọn òyìnbó wọn ti gbélé wa lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ gbọ́ gbogbo ilẹ̀ pọ́tàn bàbá Aláàfin àtijọ́ pẹ̀lú Bọ̀dé Thomas gbókù yẹn ní àwa focus Aláàfin ìgbà yẹn tẹ́lẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ sí ìjọba wà á lọ yìí wọ́n kàn gbọ́ pé bàbá ti wà ní so bí mo lọ rí pé àtàyé òyìnbó ni wọ́n ti dà wá láàmú àwọn rẹ̀ gbà wọ́n láàyè ẹ lọ gbọ́ street tó ṣẹlẹ̀ ń Calabar bàtà àwọn ajẹ́lẹ̀ ṣe wà tí ó gbọ́ ẹ̀ lágbára wọ́n gbé ọba kan náà lọ ń Calabar tó ní wọ́n ṣe pé so bí mo lọ rí pé òyìnbó ló dà á lẹ̀ àwọn náà tún wá gbà àwọn bàbá olówó náà ń gba yọ blessed bẹ̀rù àwọn náà di tí ò náà bà bẹ́ẹ̀ dáadáa so ibi tá a lè ti bẹ̀rẹ̀ ni pé káwọn olóṣèlú ìsìn mọ̀ pé kò dáa ẹ wo kò sẹ́ni tó lè wo kún ìlójú nílùú ìbò kò sẹ́ni tó lè wo kún ìlójú even ní Spain ọba Spain ti wà ń bẹ̀ àyè máa ń sọ fún wọn pé ọba ló kọ́kọ́ wà kí ìjọba tó dé ìjọba mi lórí ìjọba tábà fẹ́ padà sẹ́sẹ̀ ẹ̀rọ àti ká tún àárín yẹn ṣe kí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní kọ́ bẹ̀rẹ̀ sí fún ọba nírò ní constitution ká má dá sọ̀rọ̀ ìjọba ká lè ní ìdágbára approval tó fún wa ìjọba kan gómìnà kan lánàá ó lé ọba mẹ́ta kúrò bẹ́ẹ̀ mo tó yà wọn lọ́kùnrin lápò gbà kò dáa kò bá tradition wà mọ́ àgbàgbà nílẹ̀ Yorùbá yìí ẹ wo bá àwọn ọ̀sán yẹn máa ń pọ̀ wọ́n lẹ̀ tí gómìnà bá wọlé dàsúkì máa jókòó rẹ̀ bàwa aláàtì ẹni ẹjọ́kòó ó rántí yẹ tó ti bẹ̀rẹ̀ ni so fi yé sọ ti bẹ̀rẹ̀ lọ. kábíyèsí ẹ tó jẹ́ kàmú báyìí
ṣé kìí ṣe kó bóyá àwọn ọba kan náà ni wọ́n gbé ara wọn lé ìjọba lọ́wọ́ látàrí bí wọ́n ṣe ń sọ pé àṣà ilẹ̀ Yorùbá ò dáa kí wọ́n gbé sọnù, àwọn kan ní kó má tiẹ̀ fi Ifá yanba, kò tiẹ̀ sí nǹkan kan tó ń jẹ́ Ifá. Ó dàbí ìgbà tó wá dàbí pé bóyá Ìjàpá ó dín níjọ́ kan ó ní òun fẹ́ kúrò nínú ìgbà ẹ̀yìn òun fẹ́ kátẹ́gùn fẹ́ sí òun, nígbà tí Ìjàpá kúrò ń bẹ̀ tán ló wá rí i pé ìgbà ẹ̀yìn gan ni aláwọ̀ bò òun. Ṣé kìí ṣe pé àṣà ìbílẹ̀ wa tí wọ́n gbé sọnù yìí ni àwọn èèyàn fi ń wò pé kò sí ààbò kankan fún wọn mọ́, a lè rí wọn fín? Kí ni ẹ̀rí sí yẹn? There's something tó máa ń sọ lórí ìwà ni there is enough blame to go around. Bó ṣe wà lọ́tún náà ló wà lọ́sùn, ó wà lọ́wọ́ àwọ̀ ọ̀pá, ó dẹ̀ wà lọ́wọ́ tó wà ní. Fún àpẹẹrẹ, ẹ bá rántí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àtijọba iṣọ́ ọ̀ṣọ́run Ògbómọ̀ṣọ́ láìpẹ́, nítorí pé ọba yẹn jẹ́ wòlíì àbí pásítọ̀, àwọn èèyàn wò pé ó lè má fẹ́ ṣe ìṣẹ̀ṣe, ó dẹ̀ nọ́mọ̀ abẹ́ kan wò bẹ́ẹ̀. Mo yẹ sọ iṣẹ́ yẹn ọwọ́ àwọn afọbajẹ ló wà. Wọ́n pè lọ́wọ́ mi nígbà tí mo bọ̀, bàbá tó jẹ́ ìlú ìgbòho tí mo pè ṣé a ṣe ìṣẹ̀ṣe àtẹ̀rẹ́ ẹ̀rọ àlọ́ ìwẹ̀ lè dé kẹrẹ́gà máa kí n tó má jáde. Ẹ̀tọ́ fún wọn pé ìṣẹ̀ṣe làgbà apá aláyé ni Kìrìsìtẹ́nì ni o, Mùsùlùmí ni o, ká lọ mú ń bìkan ni o. Ó ní báwọn bàbá ńlá wa ṣe ń bá Ọlọ́run wọn sọ̀rọ̀ látara òrìṣà ṣàdá. Èèyàn ọba kan sọ láìpẹ́ pé wọ́n dá òrìṣà kálukú ló ní bí tiẹ̀, mi ò fún abẹ́ mi ò rò bẹ́ẹ̀. Òrìṣà jẹ́ orí tí a ṣàdá. Èèyàn lè gba Ọlọ́run gbọ́, ṣùgbọ́n kálukú ló ní ìṣẹ̀ṣe. Àwọn tí wọ́n ń pe Muhammed ọ̀dọ̀ tó tú Ọlọ́run bó ṣe yí àwọn Ọlọ́run ni, àwọn náà lè pe Ọ̀rúnmìlà ń bì tàbí dáadáa bá ń lẹ̀. Bẹ́ẹ̀ ni a lè kọ̀ Ọ̀rúnmìlà nítorí Ọ̀rúnmìlà gba máa gbára gbọ́n mi, òun ló máa sọ bọ́ọ̀lù àṣẹ máa rí. Ìgbàgbọ́ ni mo wọ nǹkan àwọn tó ń ṣe Kìrìsìtẹ́nì tó ń gbàgbọ́ táwọn náà bá gbàgbọ́ mi tó wà. Náà tẹ́ ẹ sọ̀rọ̀ sílẹ̀ kan, gbogbo wa náà là ní ṣe pẹ̀lú àti ìjọba àti àwọn ọba, torí àti ọba náà tó jókòó tó ṣe adé tó gbé ilẹ̀ nígbà tó ní owó mú. So àwọn eré àti ẹ̀nà wà láti wà máa dára alẹ́ pé ọba tó bá ti pè èèyàn ní ọba ó yàtọ̀ sí èèyàn lásán kákan ṣe bó ṣe wọ́n mọ̀ bẹ̀ níwá ẹni tí ó gbọ́dọ̀ fi ṣẹ́ṣe àti àṣà ṣeré níwá. So àwọn kíní yẹn ó bí mo pè náà ìgbàlódé ó wà nínú ẹ̀ modernization pàmò